Cosa lẹ́nu wà lẹ́nu wà. Bọ̀dá, òjì yẹn ká sùn. Ìjọ ẹ mọ̀ gẹ́dọ̀ ṣẹlẹ̀ báyìí, mo kàn ní ìjókòó yín ni, mo ní ìjókòó yín. Fẹ́ sáré lò, màá dá padà. Oko tí mo fi tọ̀, ẹ̀gbọ́n ẹ̀sẹ̀ mọ̀gẹ́tà ẹ̀ sọ́sá. Mo ní ìjókòó yín, oko. Ṣé ọkọ̀ tó ẹ̀kọ́ rìn wá? Mo sáré sí nígbà pé ẹ̀rìn wá, ẹ̀kọ́ bí kẹfẹ́ wá tọ owó lọ́nu. Mo tẹ̀lé ẹ̀kọ́ fẹ́ jọ owó wá kò mí. Wọ́n ní oko tèmi fi ń tọ̀ kébì ayé oko tí mo fi ń tọ̀. Ṣé mọ̀gẹ́tà ẹ̀ sọ́sá? Yóò ní ọjọ́ ajé. Mo rò fẹ́ mo sọ ọmọ òkú mi náà lọ́jọ́ ajé. Mo kàn ní ìjókòó yẹn ni. Ìjọba sáré. Màá dá padà lọ́la. Oko tó já ní dá padà. Omi yẹn, oko ẹ máa sọ bí òótọ́. Gala. Allah made them kill you. He shot you.